àwọn aráàlú ìlú Ọ̀ṣun tó wà níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti lé ọba lùfọ̀n ìyẹn ọba ìlú náà ọba Adérẹ̀mí Adédàpọ̀ kúrò láàfin torí bí wọ́n ṣe fẹ̀sùn kàn án pé àwọn nǹkan aburú àti abàmì ló ń ṣẹlẹ̀ látìgbà tí kábíyèsí ti jọba, pàápàá bí wọ́n ṣe ní àwọn èèyàn kú léraléra ní ìlú náà tí wọ́n sì ní kábíyèsí kì í gbé ìgbésẹ̀ kankan bí ẹni pé kò bìkítà rárá. ọjọ́ ẹtì ìyẹn ọjọ́ Friday tó lọ lọ́hùn-ún tí í ṣe ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2023 ìlà gbọ́ pé àwọn aráàlú tínú ń bí wọ́n máa já ewé sọ́wọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa kọrin ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì mórí lé ààfin ọba Adédàpọ̀ láti fẹ̀hónúhàn hàn lórí báwọn èèyàn ṣe ń kú tẹ̀léra wọn nílùú ìlú Ọ̀ṣun. gbàrà tí wọ́n ní wọ́n ta kábíyèsí lólobó nípa àwọn aráàlú ń bọ̀ wọ́n ń fẹ̀hónú hàn tí kábíyèsí ò sì mọ tó lè tẹ̀yìn ẹ̀ yọ bóyá wọ́n lè lórí adé tàbí ká dáná sun ààfin. iná mà ní kábíyèsí gba Eyinkule ààfin tí bàbá sì ná pápá bora ìyẹn pé kábíyèsí ó sá kúrò ní ààfin. ọ̀pọ̀ àwọn aráàlú iná fẹ̀hónú hàn wọ́n ní ìwà tí kábíyèsí máa ń hù ìyẹn ìwà àwọn àbìkítà lórí àwọn àjálù tó ń ṣẹlẹ̀ nílùú ìlú Ọ̀ṣun wọn ló ti sú àwọn pátápátá. wọ́n ní láti ọdún 2005 tí kábíyèsí ti gorí ìtẹ́ kò sí ìdàgbàsókè kankan láàrin ìlú. wọ́n ní níṣe ni ìlú ìlú Ọ̀ṣun ló ń lọ sẹ́yìn tí àwọn nǹkan abàmì pàápàá àwọn ikú òjijì àwọn ikú ọ̀wọ̀wọ́ tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. wọ́n lọ́pọ̀ gbàná ti lọ bá kábíyèsí ọba Adédàpọ̀ pé bàbá ẹ pe ìpàdé pàjáwìrì ẹ pa àwọn àgbààgbà lùdú Ọ̀ṣun ẹ wá ojútùú sí ní tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tí wọ́n ní kábíyèsí kì í kọbi ara sí i. kódà wọ́n ní bí kábíyèsí yóò ṣe fi àwọn èèyàn joyè tí yóò gba owó bíi mílíọ̀nù 5 náírà inú jẹ kábíyèsí lógún tí kì í sì ráyè fún àwọn nǹkan abàmì tó ń ṣẹlẹ̀ láàrin ìlú. gbogbo akitiyan tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láti gbọ́ láti ẹnu ọba Adédàpọ̀ ni ló já sí pàbó. bẹ́ẹ̀ ni bàbá náà kò tí ì sọ̀rọ̀ látìgbà tí ìròyìn náà ti gba gbogbo ìlú tí kábíyèsí kò sì tí ì padà sáàfin dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn.